Ọ̀pọ̀ èèyàn ló ń sọ wípé ikú àwọn ọmọ ológun 17 tí wọ́n pa ní ìfọnáfọnṣu láàrin agbègbè Okuama àti Okoloba kìí ṣe ojú lásán, kódà ó lọ́wọ́ onílé nínú, torí olè kìí jàgbà kó má ṣe é lójú fìrí. Oríṣiríṣi ọ̀rọ̀ tòun awuyewuye pẹ̀lú ìgbésẹ̀ alágbára ló ti wáyé lórí ikú àwọn ọmọ ológun náà. Ọ̀pọ̀ ní kò yẹ kí ọ̀gágun tó jẹ́ ìràwọ̀ ńlá nínú àwọn ipò gẹ́gẹ́ bí ọmọ ológun tẹ̀lé wọn lọ jẹ irú iṣẹ́ bẹ́ẹ̀. Kódà ọ̀gá àgbà ilé-iṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí kan sọ wípé ilé-iṣẹ́ ọmọ ogun pàápàá kò lè sọ pé òun kò mọ̀ nípa ikú àwọn òṣìṣẹ́ ọmọ ológun náà, àti wípé ọ̀rọ̀ náà dàbí ẹni mọ̀ọ́mọ̀ ránni níṣẹ́ ikú. Ìwádìí lóríṣiríṣi ti ń lọ lóníranran lórí ikú àwọn ọmọ ológun náà. Bẹ́ẹ̀ púpọ̀ nínú àwọn ọmọ ológun yìí ló jẹ́ wípé ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ tí ìyàwó ẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ni. Ọ̀pọ̀ ń fojú sọ́nà láti ṣe ìgbéyàwó. Ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ sọ wípé kóun ó máa bọ́ àwọn òbí òun kí wọ́n lè jẹun ọmọ láwọn òbí tó ti jìṣẹ́ jìyà lórí wọn. Òun náà ni wọ́n rán wọn níṣẹ́ ikú, tí wọ́n sì rán wọn níṣẹ́ ọ̀run ọ̀sán-gangan pé kán lọ gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Wàyí o, ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti gbé àwòrán àti orúkọ afurasí 8 tí wọ́n lọ́wọ́ nínú ikú àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Delta jáde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lórí ojú òpó ayélujára X nínú ìkéde kan ní òwúrọ̀ Ọjọ́bọ̀, ilé-iṣẹ́ ológun ní àwọn èèyàn ọ̀hún ni àwọn ń wá lórí ikú àwọn ọmọ ogun ní ìpínlẹ̀ Delta. Ọjọ́ 27 oṣù kẹta ọdún 2024 ní Ààrẹ Bọ́lá Tinubu, àwọn gómìnà, mọ̀lẹ́bí àti àwọn èèkàn míì wà níbi ètò ìsìnkú àwọn ọmọ ológun ní ààyè ìsìnkú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn afurasí 8 nílé-iṣẹ́ ológun ti wá gbé àwòrán rẹ̀ pẹ̀lú orúkọ wọn síta báyìí. Lára wọn ni a ti rí Akevru Daniel Ọmọ́tẹgbọnà, Ọ̀jọ̀gbọ́n Ẹ̀pẹ̀pọ̀ Arthur, Andaowe Dennis Bakiri àti Igli Ebi. Àwọn yòókù ni Akata Malawa Davi, Sinclair Oliki, Clement Ikolo Oghenerukewe àti Reuben Bara. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu fi àmì ẹ̀yẹ dá àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Delta lọ́lá lásìkò tí ìsìnkú wọn wáyé ní ààyè ìsìnkú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Àbújá ni Ààrẹ Bọ́lá Tinubu ti kéde èyí. Ààrẹ Tinubu, àwọn mọ̀lẹ́bí olóògbé àti àwọn olórí ilé-iṣẹ́ ológun Nàìjíríà tó fi mọ́ àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ìsìnkú àwọn ọmọ ológun náà. Níbi ètò ìsìnkú náà, Ààrẹ Tinubu sọ pé ìjọba yóò ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ títí dé ilé ẹ̀kọ́ gíga fásitì fáwọn ọmọ ogun tó pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Delta. Bẹ́ẹ̀ ló pàṣẹ pé kí wọ́n yanjú gbogbo àwọn àjẹmọ́nú tó bá tọ́ sí àwọn ìdílé àwọn ọmọ ológun yìí láàárín 90 ọjọ́. Kò tán síbẹ̀, Ààrẹ tún jẹ́jẹ́ ìpèsè ilé níbikíbi tó bá wù wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ìdílé ọ̀gágun 4 tó wà láàárín wọn àti àwọn ọmọ ogun 13 tó pẹ̀lú pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ burúkú yìí. Ààrẹ Bọ́lá Tinubu tẹnumọ́ pé àwọn yóò sa gbogbo ipá láti rí i pé àwọn tí wọ́n ṣekú pa àwọn ọmọ ológun yìí fojú winá òfin. Ẹ̀wẹ̀, ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Ààrẹ Bọ́lá Tinubu, Báyọ̀ Ọ̀nànúgà, ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí irú àmì ẹ̀yẹ tí Ààrẹ fi dá àwọn ọmọ ogun tó pàdánù ẹ̀mí wọn yìí lọ́lá. Lójú òpó abẹ́yẹfò tẹ́lẹ̀ rí ìyẹn X báyìí ló fi àlàyé yìí sí pẹ̀lú àwòrán tó ń ṣàfihàn orúkọ ẹnì kọ̀ọ̀kan àti irú àmì ẹ̀yẹ tí Ààrẹ fi dá wọn lọ́lá. Àwọn 4 nínú wọn gba àmì ẹ̀yẹ MON tí ọ̀kan nínú wọn sì gba àmì ẹ̀yẹ
Federal Republic Medal 1. Àwọn 12 tó kù gba àmì ẹ̀yẹ Federal Republic Medal. Ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní Ọjọ́rú ọjọ́ 27 ni wọ́n sìnkú àwọn ọmọ ológun 17 tó pàdánù ẹ̀mí wọn nílùú Okwama ní ìpínlẹ̀ Delta. Aago 3 ọ̀sán ni ètò ìsìnkú náà wáyé ní ìtẹ́ òkú àwọn ológun àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílùú Àbújá. Ìsìnkú yìí wáyé lẹ́yìn tí rògbòdìyàn láàrin agbègbè Okwama àti Okoloba pa àwọn sójà 17 ọ̀hún. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ológun tó fi àwòrán àwọn sójà tó dolóògbé náà síta lójú òpó X ṣe ṣàlàyé, àwọn ọmọ ológun tó pàdánù ẹ̀mí wọn náà ni Lieutenant Colonel A.H. Ali tí wọ́n jẹ́ the Command Officer 181 Amphibious Battalion ti ọmọ ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà, Major S.D. Shafa, Major D.E. Obi, Captain U. Zakari, Staff Sergeant Yahaya Saidu, Corporal Yahaya Dambaba, Corporal Kabiru Bashir, Lance Corporal Bulus Haruna, Lance Corporal Sol Opeyemi, Lance Corporal Shole Opeyemi, Lance Corporal Bello Anas, Lance Corporal Aman Peter, Lance Corporal Ibrahim Abdullahi, Private Alhaji Isa, Private Clement Francis, Private Abubakar Ali, Private Ibrahim Adamu àti Private Adamu Ibrahim. Ọ̀gá àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gágun Christopher Musa sọ pé ilé-iṣẹ́ ológun mọ àwọn èèyàn tó pa àwọn sójà 17 náà. Ó ní àsìkò díẹ̀ ló kù táwọn yóò fi rídìí ìṣẹ̀lẹ̀ yìí pátápátá nítorí àwọn ń ṣèwádìí rẹ̀ gidigidi. Ọ̀gágun A.H. Ali tí wọ́n pa nínú àwọn èèyàn yìí fẹ́ẹ̀ fòpin sí àwọn amọ̀òkùnsìkà tó wà nídìí ìjíni. Ó ní Ọ̀gágun A.H. Ali tí wọ́n pa nínú àwọn èèyàn yìí ló fẹ́ẹ̀ fòpin sí ìwà àwọn amọ̀òkùnsìkà tó wà nídìí jíjí epo rọ̀bì ní Delta gbé kó tó di wípé wọ́n pa á. Ó ṣàlàyé pé àwọn alájàngbilà yìí náà ní nǹkan ìjà púpọ̀ lọ́wọ́. Àwọn ni wọ́n lo àǹfààní ìkọlù yẹn láti pa Ọ̀gágun Ali, bó tilẹ̀ jẹ́ pé ìbẹ̀rùbojo ohun tí àwọn ọmọ ológun lè ṣe láti gbẹ̀san ti mú ìlú Okwama àti agbègbè rẹ̀ dahoro. Síbẹ̀, àwọn sójà sọ pé káwọn ará ìlú náà máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ wípé kò séwu lóko àfigiri àparò. Wọ́n ní tí àwọn bá ti lè mú àwọn ọ̀daràn, ẹni tí kò bá jẹ̀gbì nínú aráàlú kò ní kúgbì. Tẹ́ ẹ bá gbàgbé pé Ọjọ́bọ̀ ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 ní àwọn ọmọ ológun 17 náà pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n pẹ̀tù sááwọ̀ ní agbègbè Okwama àti Okoloba ní ìpínlẹ̀ Delta. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi.
TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.